Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A dúpẹ́ fún Ọlọ́run, a ṣe ẹ̀yìn fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. A ṣàdúrà fún gbogbo àwọn àfáà òdodo tó máa ń ṣe dọ́gbadọ́gba lórí ilẹ̀. Ọlọ́run kó máa wà pẹ̀lú wọn. Àlùbáríkà Ànábì wa Muhammad. Mo fi àsìkò yìí mo fi tọrọ àforíjì lórí ẹ̀sùn tí àwọn ọmọ Shehu wa Suleimanu Farouk Oníkíjìpá Mufti Ìlọrin, ẹ̀sùn tí wọ́n fi kàn mí pé mo bá Mufti wí tọ̀, ọ̀rọ̀ máa ń jọra wọn ni, ṣùgbọ́n inna Allaha Gafuru Rahim, Ọlọ́run lọ́ba aláforíjìn o. Gbogbo ibi tọ́rọ̀ náà bá ta bá, ẹ jẹ́ ká fi yá Ọlọ́run, ká fi yá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run ṣàforíjì fún gbogbo wa, àtèmi àtẹ̀yin àti gbogbo àwa tá a jẹ́ fans lápapọ̀ àti gbogbo àwa olólùfẹ́. Ẹ jẹ́ ká gbà yí pé ewé kan ò ní bọ́ lórí igi kó má nímọ̀ Ọlọ́run. Kò sí mọ́tàsíkútù mi wárakàtí iláyà lámùá wàlá yábísí wàlá rátìbì ìlà fi kìtàbí mubin. Kò ní tutù, kò ní gbẹ, àfi kó ti wà nínú àkọọ́lẹ̀. Ọlọ́run bá kó gbàdúrà fún wa. Àlùbáríkà Ànábì wa Muhammad. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wassalamu ala al-mursalin.